Allah subhanahu wa ta'ala sọ pé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ad-dina hunafa wa yuqimus salah kẹ́bà ní sàlàyé pé wa yuqimus salata wa yu'tuz zakah wa dhalika dinul qayyim. tá bá ń wá ẹ̀sìn ẹ̀sìn gẹ́gẹ́ nìyẹn, ẹ̀sìn tó dúró nìyẹn. ẹ̀sìn Islam ó ní pé bí èèyàn bá ṣe nǹkan ọkàn èèyàn ó máa ṣe, ara èèyàn ó máa ṣe, so gbogbo nǹkan láfi jọ ara kalẹ̀ fọlọ́wọ́n bá. Ọlọ́run bá fi mọ̀ kí al-Islam huwa istislam al-abd li rabbih azza wa jalla. òun ni ìjuwọ́jú sẹ́lẹ̀ ẹrú fún olúwa rẹ̀ tó dá. so Ọlọ́run akẹ́wà ma umiru illa liya'budullaha mukhlisina lahu ad-din hunafa wa yuqimus salata wa yu'tuz zakah. kẹ́bẹ̀ náà ni níbi muqaddimah a sọ pé ṣáàrùtù méjì lọ́lọ́run bá gbé kalẹ̀ fún ìgbà iṣẹ́ ọmọ ẹ̀dá. àkọ́kọ́ ni al-ikhlas, ẹ̀kejì ni al-mutaba'a. àwọn bá ma fi ń jẹ́ wa ń pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ibi tán bá kí aslama tó tún wá lọ mọ́ ihsan papọ̀ mọ́, ìtumọ̀ rẹ̀ ni wípé ikhlas wal mutaba'a. kẹ́bọ́ lọ́n sí lónà Suratul Baqara, Ọlọ́run tó lò nínú suratu Luqman àtàwọn ọ̀nà báyìí. Ọlọ́run kí bala man aslama wajhahu wa huwa muhsin. Man aslama wajhahu ó jọ wa rẹ̀ lẹ̀ fọ́lọ́run bá, gbogbo nǹkan rẹ̀ yín ṣe ikhlasan lillah. wa huwa muhsin, yín wá ń ṣe nǹkan tọ́lọ́run bá pa láṣẹ, kátà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ń ṣe bí ihsan. ìtumọ̀ rẹ̀ ni kí ihsanu al-ittiba', pé ó ń tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́nà tó dá. nǹkan step tánà bí gbé òun náà ń gbé. so shurutu qubul al-a'mal amran, wọ́n jẹ́ méjì, nǹkan méjì ní bẹ fún wa. àkọ́kọ́ ni pé gbogbo nǹkan láfẹ́ máa ṣe tọ́nà bá pa á láṣẹ táwọn ká fẹ́ ṣe afẹ́ fi gbá ládá ká fi ṣùgbọ́n à ń sí nítorí Ọlọ́run bá subhanahu wa ta'ala. èyí ò ní ká wá kọ́ ò á wà á sí nǹkan tá Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbé kalẹ̀ fún alẹ́sìn á ṣe bó ṣe sí. náà thumma as-salatu was-salamu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa sallam. bẹ́ẹ̀ ni a tún tọrọ ìkẹ́ àti ìkẹ́ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi muqaddimah wa. so Ànábì Muhammad sallallahu alaihi wasallam yìí tá a fẹ́ mọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala júwe rẹ̀ fún wa ní Qur'an lóríṣiríṣi ọ̀nà. àmì yìí tí ó wù mí kí n lò wọ́n lè tó wà náà Suratul Ahzab. Ọlọ́run pé wa ma kana Muhammadun aba ahadin min rijalikum. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí sí bàbá ẹni kọ̀ọ̀kan nínú yín o, walakin Rasulullah wa khataman nabiyyin. òjíṣẹ́ Ọlọ́run ni ẹni tọ́lọ́run máa ṣe wà. nǹkan tábà máa ṣe o tá a fẹ́ bá dáadọ́ Ọlọ́run bá àyàfi ká yé átàrí látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. tábà sọ yẹn àwọn nǹkan tí wọ́n ṣẹlẹ̀ sí wa láyé sí ni wọ́n ṣẹlẹ̀ sí Ànábì Muhammad nítorí ẹ̀dá fi ní qiyas. so qiyas yóò ṣe kò tún ṣe àyàfi tó bá ti máa ń pẹ́ tó máa kí ni bó la ṣe ń pé al-maqis, bó la ṣe ń pé al-maqis alayhi, bó la ṣe ń yọ illa, bó la ṣe ń wájú hukm. Naam. so Ànábì Muhammad yẹn Ọlọ́run sọ fún wa bí ayé bọ̀ yẹn kí Ànábì Muhammad yìí ó ń ké wa huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayati يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. Ànábì Muhammad yẹn Ànábì lọ́lọ́run bá ń sọ fún wa pé wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. kátà ní bá ti fún ẹ̀dìrọ̀ mọ́ ẹ mú ẹ máa lò wọ́n ní ẹ sí. kátà bá ti hàn sí ẹ jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nìyẹn. Ànábì Muhammad ó ní Ànábì tọ́lọ́run subhanahu wa ta'ala sọ nípa rẹ̀ wípé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah. èyí ń ṣe ìjáza fún àwọn ahlul kitab
tọ́lọ́run ti min qabl ṣáájú ìjọ Ànábì Muhammad. èyí náà ti ń bá ojú wa wí in kuntum tuhibbuna Allah tẹ́ bá pé nífẹ̀ẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tẹ́ tún pa pé ọmọ rẹ̀ pé nahnu ahibba'u àwọn olólùfẹ́ Ọlọ́run fattabi'uni ittabi'u Muhammadan faman taba'ahu salima. ẹni tó bá ti tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ́n tó ń ti là. in kuntum tuhibbuna Allah tẹ́ bá nífẹ̀ẹ́ Ọlọ́run Ọba ẹ tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam yuhibbukum Allah Ọlọ́run Ọba yóò nífẹ̀ẹ́ yín náà wa yaghfir lakum dhunubakum. èyí ò ní kakọ́ yóò tún wá forí ẹ̀ṣẹ̀ yín jìn. Ọlọ́run Ọba sọ́nà al-Qur'an. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀la Ànábì Muhammad tó yẹ pé à ń sọ wípé gbogbo nǹkan tá a yẹ sí kámíṣẹ́ nǹkan àfi kọ́sì rẹ̀. Ọlọ́run Ọba sọ wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir. Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé ó wà láàárọ̀ àìkọ́sí dáadáa. ẹni tó bá fẹ́ bọ́lọ̀ dáadáa yóò tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run sì rọrùn fún wa. so àti ń tọrọ kí àti kẹ fáwọn sàhábà yẹn náà àtàwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn wo Ọlọ́run ti sọ nínú al-Qur'an wípé as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa adda lahum kẹwàá lọ sí sọ pé àwọn as-sabiqun àwọn tó ti mú jẹ ṣáájú àwọn ẹni àkọ́kọ́ àwọn sàhábà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ pé kò sí kí kọ̀ọ̀kan nù wa tá a dé àbá ohun tó tẹ̀ ń ti wá ṣáájú wa tí wọn ò bí lásìkò wọn tẹ́ pé kán máa ná gbogbo nǹkan tó ní záàbù kán ná zahaban mithlu uhdi zahaban tánàbí sọ pé walau anfaqu ṣe ahadukum mo ti gbàgbé hadith yẹn ṣe wá pé tí kankan ní bá lọ ná ní dédé òkè Uhud ẹ̀wọ̀ irú lọ́rin sí káà pé èèyàn kan ná dédé òkè sóbì ó wá ná góòdì dédé rẹ̀ ó fi hàn Islam lọ alẹ́ sọ pé ẹ̀ lè dé nasifahum ẹ̀ lè dé bẹ́ẹ̀ á fún kàtà tí ẹ̀ lè dé Ọlọ́run pé àwọn àkọ́kọ́ minal muhajirin náà tó ń ṣe hijira láti Mákà tán bá ṣe hijira lọ sí Medina wal ansar àtàwọn tó gbà wọ́n wal ladhina taba'uhum àtàwọn tó bá ń rí wọn náà aṣáájú tó wá ń tẹ̀lé wọn. ẹ̀sìn táwọn yìí ń ṣe àwọn náà gbá lẹ́sìn wọn ṣe. Ọlọ́run kí radiyallahu anhum wa radu an wọn kódà Ọlọ́run bá ti yọ́nú sí nǹkan tó ń ṣe wa radu an nǹkan tó náà sì ṣe fún wọn gan àwọn náà yọ́nú sí. Ọlọ́run bá yóò sànù yóò ká gbogbo àná kún wọn. so Islam al-ibada kí ló ń pè ní ibada Sheikh Ibn Taymiyyah sọ fún wọn kí ismu jami' ọ̀rọ̀ kan ní àbí orúkọ kan ní tó jẹ́ sí pé ó kó gbogbo nǹkan tẹ́ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí a sì lè mọ̀ àyàfi bin-nassi min al-kitabi was-sunnah. Ọlọ́run bá yóò sànù wa ala fahmi al-umma aw fahmi as-salafi as-salih. Ọlọ́run bá yóò sànù yóò jẹ́ ká náà lè máa ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́. so tí a ta fẹ́ máa lò níbi kìíní yìí òun ni tí a Sheikh Ibn Baz ad-durus al-muhimma li'ammati al-umma tí Sheikh Ibn Baz kọ tí a yìí ó kéré àmúkó nǹkan tó pọ̀ sínú. so tí a yìí mudiru mi nílé kíw Sheikh Dr. Mustafa Ade nígbà àwọn fún wa láwọn tí a yìí ó ti pẹ́. so a sì máa ń ka nígbà yẹn so kó tó ní nípa tó wá ń rí gbà lọ́dọ̀ àwọn ìlú mìíràn jazahullahu anna khayral jazaa. so Ọlọ́run bá yóò sànù wa. bó ni a ṣe fẹ́ máa ṣẹ̀sìn wa ó sì tó àti bó ṣe yẹ ìwé náà la máa tọ́ níbi ilé kọ́lọ́run bá kó sànù wa kọ́lọ́run má jẹ́ ká lè sọ ìfẹ́ nú kọ́lọ́run má jẹ́ ká lè sọ nǹkan tí ó dáa. so nǹkan tó bá ń pè àwọn mashayikh ti sọ̀rọ̀ èyí tá a náà kàn ṣe kákan ṣe إبلاغ سوكرنا وكود بالوا. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا حق حقا وارزقنا اتباعه. اللهم أرنا باطلا باطلا وارزقنا اجتنابه. اللهم صغرنا في أعيننا وكبرنا من أعين الناس. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. هذا والسلام عليكم ورحمة الله وبركاته.